Hello. Hello, ẹ káalẹ́ sà. Kí lẹ̀ ń là kọjá sà? Ẹ wò ó lágbára mo kàn wá ìmọ̀ràn lọ́dọ̀ yín. Ìyàwó tí mo gbé sílé tí bá ti sọ̀rọ̀ kan báyìí á máa sọ mẹ́fà fẹ́ni pé kí èèyàn kàn mú kó kọ lórí. Tí mo bẹ̀ ti ní sùúrù títí tí ó dà pé ó ti wá ń pọ̀ jù ó ti wá di lemọ́lemọ́. Tó mi máa ga tó yẹ kí ṣe mo kàn ń ro àwọn ọmọ tó bí fún mi. Tó mi máa ga tó yẹ kí ṣe ọ̀rọ̀ ẹ̀ ń sún mi. Marriage yín ti pé ọdún mélòó sà? Ọmọ màá ti fẹ́ wọ ó ti wọ 12. Ọdún méjìlá wọ́n bí ọmọ mélòó fún yín sà? Mẹ́rin. Kí ni èjì yín sà? I'm now 52 years. Kí ni èjì ìyàwó yín? 45 báyìí. Ìgbà wo náà bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó ń ṣe yìí sà? Ìgbà tó tilẹ̀ sí ní òun ní àwọn ọ̀rẹ́ tó ti kékeré ti bá sọ̀rọ̀ kan gbà báyìí kódà tí mo ra gan wá fi ṣèkè bẹ́ẹ̀ni pé mi máa ga èmi mo dẹ̀ ń bọ́ àwọn ọmọ tí mo sáwọn ilé tí mo ṣe ń kó ẹ̀ tí bá kà sọ̀rọ̀ kan báyìí ó lè máa sọ mẹ́fà bẹ́ẹ̀ pé kò kàn sọ̀rọ̀ kíkà mú kiri àwọn yàrá ní kí n máa jáde màá máa jáde nígbà míì kí tó wọlé àwọn inú mi láti rò máa kà wọ́n ní sinmi. Ṣé ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sà? Ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Sà? Ẹ lò sà, ṣé ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sà? Kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹ mọ̀ tí màá sọ fún yín sà. Ṣé rí èjì tẹ́ wà yẹn? Ariwo wà bí tẹ́ wà yẹn jáde. Èjì tẹ́ wà yẹn èjì tẹ́ wà yẹn pẹ̀lú agbára Ọlọ́run ilé yín ò ní dàrú. Ẹ fa ìyàwó yín mọ́ra tó bá ń ṣẹlẹ̀ bí léèrè ṣe ti gbọ́ sà. Ẹ fà á mọ́ra kí ló ṣẹlẹ̀ òkè ṣe báyìí tẹ́lẹ̀ náà. Ṣó ti yé yín sà? Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ jẹ́ ká lọ agídí nílò ẹ̀mọ́ pẹ̀lú èjì yẹn. Ẹ fàyàwó yín mọ́ra kí ló ṣẹlẹ̀ ṣe gbọ́ sà.